Arábìnrin kan tó máa ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára ìyẹn Mandy Kiss ti sọ wípé òun kábàámọ̀ wípé òun gba ìmọ̀ràn tí gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa ìyẹn Tóyìn Abraham fún òun. Mandy Kiss sọ pé Tóyìn Abraham pé òun sóko eré rẹ̀ láti lè kópa nínú eré ìyẹn Ago Aláago. Lóko eré náà láàrin ọ̀pọ̀lọpọ̀ ogunlọ́gọ̀ ènìyàn ni Tóyìn Abraham ti bú òun tó sì bu ẹnu àtẹ́ lu òun lórí bí òun ṣe ń gbé fọ́nrán ìṣekúṣe sórí ẹ̀rọ ayélujára tó sì jẹ́ kó yé òun wípé àwọn kò lè jọ ṣiṣẹ́ pọ̀ tóun bá tẹ̀síwájú láti máa ṣe eléyìí. Mandy Kiss ní òun gba àwọn ìmọ̀ràn náà tóun sì yíwà padà ṣùgbọ́n òun pàdánù àwọn alátìlẹyìn òun èyí tó sì mú ìpalára bá ọrọ̀ ajé òun. Arábìnrin náà tẹ̀síwájú wípé òun kò lówó lọ́wọ́ báyìí o tóun sì kábàámọ̀ wípé òun tẹ̀lé àmọ̀ràn náà àti pé èyí ni àṣetí ńlá tóun ṣe láyé òun. Àwọn olólùfẹ́ Tóyìn Abraham sọ pé àmọ̀ràn tó dáa ni ó gba Mandy Kiss táwọn kan sọ pé bó ṣe yẹ̀yẹ́ rẹ̀ níta gbangba yẹn kò dára tó. Tóyìn Abraham kò kúkú fèsì lórí ẹ̀sùn tí Mandy Kiss fi kàn án. Kí lẹ̀yin rí sí ẹ̀sùn tó fi kan Tóyìn Abraham? Kí lẹ̀yin rí sọ sí? Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ subscribe sí channel wa, ẹ like kẹ́ ẹ sì share fídíò wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín. A dúpẹ́ àmọ́ lóore.